Bàbá, ní ayé òde òní a rí wípé àmì ohùn lórí èdè ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n tí a bá rí lónìí tí wọ́n bá tẹ ìwé kan jáde tó sì jẹ́ pé èdè Yorùbá ni wọ́n fi kọ, ṣàṣà ní ìwé tó máa ń ní àmì ohùn lórí. Bàbá sì wo àwọn èdè ìlú àwọn mìíràn tó jẹ́ pé àwọn náà wọ́n máa ń ní àwọn àmì ohùn kéékèèké kan lórí, ó máa ń wà ńbẹ̀. Kódà tá a bá wo inú ìwé atúmọ̀ èdè Gẹ̀ẹ́sì wọ́n sì máa ń fi sí lórí, ṣùgbọ́n àwa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé tá à ń bá pàdé a kì í rí àwọn àmì yẹn lórí ẹ̀, tó dẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa lónìí gan àti àkàkún pé tá a bá kọ̀ọ̀kan ká fi àmì ohùn lé lórí tàbí ká yan ní abẹ́. Kí ni ẹ rí sí nǹkan yìí? Ìwà amúkùnmẹ́kọ̀ọ́ gbà ni o, ìwà nìkan ṣe, ìwà níran ni, torí wípé ayé ti lajú nísinsìnyí, a ti ní àwọn ẹ̀rọ tó lè bá wa fàmì sí àwọn ohun tá a bá ń tẹ̀ lédè wa. Ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́. Nǹkan kejì ni wípé bóyá àwọn tí wọ́n ní ìwé yẹn lọ́wọ́ tí ó yẹ ká fàmì sí ní ìsìn ń rojú owó. Torí tá a bá wo àwọn ìwé Fágúnwà márààrún, ìgbà tí Fágúnwà ń tẹ̀ ìwé rẹ̀ jáde kò tíì sí ẹ̀rọ tí ó bá wọn fàmì sí. Ṣùgbọ́n àwọn iléeṣẹ́ àtẹ̀wétà tó ń túwèé Fágúnwà gbé jáde, bóyá òròjú owó ní í ṣe wọ́n ní o, tí wọ́n ò jẹ́ wọ́n jẹ́ pé wọ́n lè jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí fàmì sírú àwọn ìwé bẹ́ẹ̀, kò yé mi. Síbẹ̀ náà tá a bá wo àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ akọ̀wé tó ń gbèwé jáde ní ìsìn, wọ́n dà pé àwọn tí ń fàmì sí. Torí pé láti fàmì sí ìwé títẹ̀ Yorùbá yóò ná yín lówó díẹ̀ ju kẹ́ má fàmì sí lọ. Ṣùgbọ́n àìfàmì sí ò jẹ́ kó ṣeé múlò fún ẹ̀rọ kọ̀ǹpútà. Torí pé tá a bá fẹ́ kí kọ̀ǹpútà bẹ̀rẹ̀ sí sọ Yorùbá bí ṣe ń sọ àwọn èdè yòókù náà, ó gbọ́dọ̀ kó èdè Yorùbá tó ń ta mí ẹ̀. Bẹ́ẹ̀ni. Tó ń ta mí ẹ̀. Àwọn tá a ṣe ń kọ́ nílé ìwé tí wọ́n ń kọ́ sórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́, bẹ́ẹ̀ni bàbá, àwọn náà ń kọ́ láì fàmì sí. Bẹ́ẹ̀ni. Kò jẹ́ kí ẹ̀rọ kọ̀ǹpútà lè kọ́ èdè wa bó ṣe yẹ kó kọ́. Torí náà ohun tó yẹ kí a bẹ̀rẹ̀ sí sáré rẹ̀ ní ìsìn ni pé bó la ṣe bẹ̀rẹ̀ sí kọ èdè wa tó ń ta mí ẹ̀. Torí ìyẹn ni ó jẹ́ kó rọ̀ wá lọ́rùn láti lè kà á dáadáa, yóò sì jẹ́ kó rọ̀ wá lọ́rùn láti lè fi kọ́ ẹ̀rọ kọ̀ǹpútà náà láti lè bẹ̀rẹ̀ sí kọ́ èdè wa. Tẹ́ bá wo ChatGPT, ó lè mọ sọ̀sọ́kùsọ ṣùgbọ́n yóò fàmì sí. Bẹ́ẹ̀ni, bó ti wù kó mọ. Ó lè mọ sọ̀sọ́kùsọ tó yóò fàmì sí. Bẹ́ẹ̀ni. Iyùn náà ní sì ń fi ẹwà èdè wa hàn. Torí wípé ẹni tó bá lè ka èdè Yorùbá pẹ̀lú tó ń ta mí ẹ̀, yóò kà tí ó jàgàrà.